lójú àbáṣà, dollars ti ń para, Egbon Adugbo dẹ̀ nígbà. Gbéná wojú anybody, tó bá bẹ́, I'ma slice anybody. Ọ̀run yí bí turntable, any money. Mi wá cabbage leko, I came here for money. Oh, mo ń kanra steady, lifeless heart moves me wa bloody. Always ready for yẹn wa deadly. Ọ̀run yàbọ̀ problem everybody. Dollars, walla. You don't send anybody, papa. On top you they do younger. Anybody will try and more mappa. Ẹ̀ṣà CP6, this is Shakata, pure physics. Ìgbà tí ń pààyàn, direct etí ẹ̀ iṣẹ́ àfọláyàn. Múlẹ̀ bọ́lẹ̀ ní junction, jẹ́ kó máa kó bọ̀ kí sọ́ọ̀dì máa tẹ̀lé bọ̀. Yàlẹ́ tó sì ní bọ̀ kó pe Francis kí cousin máa tẹ̀lé bọ̀. Dollars to like wahala. You know they ever die. Tó bá ká ẹ mọ̀ kànnà, wọ́n fojú sunkún ẹ̀ta. Àwọn tó ní ẹ máa bẹ̀bẹ̀, wàá fẹ́ ló fẹ́ àbẹ̀bẹ̀. O de fa balẹ̀ o de máa bọ́ ní ìṣèjú òrà àwọn ìpá àwọn èèyàn jókòó síbẹ̀ yẹn ni. Báyìí máa sọ̀rọ̀ nǹkan tó ń sọ gan òye mi. Swa explain ní sàárẹ̀ ẹ̀ báyìí kí ló ṣẹlẹ̀ yẹn gan. Okay, so basically what I was trying to say the other time was I want you to put me in the streets, I want you to put me in the game, talk live, bomb into the street, collect money for land and stuff. So like anywhere we enter, make afraid catch them. Like say wetin you talk, say you understand. Yeah, I understand. You understand nǹkan tó sọ. Yeah. Ti ẹni yẹn. Sọ ọ̀rọ̀ tèmi yẹn gan ní tiwa make you talk because mo ti ní mi ò ní time àmà lọ o. All right, sorry. Kí tó ṣe anything ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo ní anka issue. What? Anka issue mo ní anka issue mo lè fún ẹgbẹ́ lójú láìsí ẹ̀kan fún mi o. Afa ọmọ ọba kí ló ṣẹlẹ̀? Ó dààmú ó wálẹ̀. Àwọn ọmọ ẹrú yàn láwọn ò pa wá lánàá yẹn o. Ọpẹ́lọpẹ́ àjára. Sórí tó bàbá yẹn fẹ́ súnmọ́ mi báyìí. Wọ́n kọ́ fún un ní ráìtì pé kú dànù aláyé. Àní sùúrù kèsè mi ló bá blow. Lọ́wọ́ mojú ọmọ ẹ̀ mọ̀ ní. Ní tí wọ́n ń pè ní 1 blow 7 die lélẹ̀. Ó bá gbálẹ̀ kan ó kú lẹ́ẹ̀méje máa wo ilé sá. Ọmọ ìyá ti jago lọ́tọ̀ọ̀tọ̀ ọjọ́ yẹ. Ọlọ́run bá ń gbọ́. So yẹ ó yá sọ̀rọ̀ kíákíá mo gbọ́. Okay, so mo fẹ́ kẹ́ kọ́ mi bó ṣe ṣe bí olórí burúkú. Olórí burúkú lèmi ṣé mo jẹ́ olórí burúkú lójú ẹ báyìí. Like bí wèrè like asínwín. Ṣé mo jọ wèrè lójú ẹ? Kí ni àwọn ẹ̀ ń sọ kó o tó ń bí kíní? Wọ́n dà pé wèrè yẹn tó ń sọ yẹn kan ló ti yá. Okay, mo fẹ́ kẹ́ fún mi ní street orientation. Like mo fẹ́ dàbí Egbon Adugbo. Like I want to. Lẹ́nu kan fẹ́ délé níyàn. That's the point. That's the vibe. That's the Fẹ́ spirit. fún mi lọ́rùn ní àbí kí ló tó ń ṣe. I'm sorry, but Fẹ́ dé sórí bóyá ṣé ojú òtí ẹ̀ ojú ara ẹ̀ òtí ẹ̀ bóyá rí i. Inú ara ẹ̀ gbọ́n bàjẹ́ bóyá wò rẹ̀ yìí. Wọ́n náà bóyá wá tó wọ̀ owó wọn tó kì í tilẹ̀. Gbogbo ẹ̀ náà ló kíní yìí. Sórí pé o ti fresh ju Egbon Adugbo ni. Ẹ̀rí o tún ní cartoon yẹn lógo tó ya sára yìí. Wọ́n náà fi bá ya àárẹ̀ o lè ya scorpion o lè ya kíní kó ya flower sí o lè ya yìí. Ilé mi wọdún súwìtì kan báyìí níbo ẹ̀rí sóríire. Tó bá gbádà lé mi báyìí bí iṣẹ́ tí ń bẹ lára bí iṣẹ́ àdáyẹ bí iṣẹ́ bó ti jáde àti òtí Ọmọ ìyá mi máa ń lọ fà. Àgbọ̀wọ́ mi pé eléyìí mọ̀ rọra lé fẹ́rẹ́fẹ́ ni. Owó eléyìí mo fi fẹ́kẹ̀ báyìí. Nǹkan kún ò lè ṣí ọ́. Mo lélẹ̀ lágbọ̀dí pín. Ajé. Ìyá ẹ̀rẹ́ ni. Ó sórí Tí mo rẹ̀. bá jáde sínú súwìtì tí wọ́n wà, ìmọ̀ kó ti ṣe mọ̀ yàbọ̀sà tí mo tún dáwọ̀ ẹrú kó àwọn sàbẹ̀. Ọmọ eléyìí sá. Ṣé padà bá lókè mo kàn yá ni. Ọmọ ìyá mi kò ṣe dúró wò ó. Èmi ò jẹ́ wọn pa mí dànù. I mean, I feel like you just talk shit. I mean, talk like, yo, what's up? Ṣé ìwọ náà wo erí nísìn? Ìwọ náà imagine pé ìwọ lèèyàn kan nísìn Egbon Adugbo kan á dẹ́sì bí wàá bá ẹ. Ṣé wàá fún lówó? O ní fún náà. That's it. Ìwọ náà bẹ́ẹ̀ mi ṣe rí. Bí mo ṣe wáyé mo tún na pa nígboro wọ́n ń bí fún mi gan ni o. Wọ́n ní mo mọ wọ̀sán láwọn tí mo dẹ́sì báyìí. Wọ́n ní mo dẹ́sì. At all. Ó mà so ìsinmi ẹ̀ wọ́n wọ́ọ̀rì. Fọ́ọ̀mù 10,000 ni o. Wàá dẹ̀ rántí gò méjì. Kan fún àbọ̀ gba ìkan fèmí. That's no problem. Like I told you before that I'm ready. Ìgbà wo ló wàá sanwó báyìí? That's no problem. I'm gonna just do a transfer for you, Gbóná àti ẹ̀kọ́ béèrè ká máa fún ẹ lórí orientation báyìí náà. Irú báǹkì wo ló lò? I use savings, current, Keystone, GT Ṣé Bank. ṣé báńkì tẹ́wọ̀n Egbon Adugbo ń lò yín jẹ́ Keystone. Àṣẹ Egbon Adugbo tó tún ya òní bí irú àwa yìí ò ní báǹkì rárá. A máa lọ fẹ́ fún ní POS kan bẹ̀ yẹn. Àwọn ibẹ̀ ni wọ́n á fẹ́ sowó ẹ sí. Táwọn bẹ kọ nọ́mbà sínú bébà àká nọ́mbà táwọn kọ́ sí bébà tí wọ́n gbé kiri. Tó yẹ ọmọ tó wá ti fẹ́ táàkì tó wá ti lóhùn òní káàṣì lọ́wọ́. Àká nọ́mbà yẹn ni wàá fún tó wá dẹ̀dì rẹ̀ wàá lọ gbowó ẹ̀ bẹ́ẹ̀. Ó tún gbúdọ̀ ya wèrè ó. Tó wá tún ya wèrè ó ní POS náà tún ṣe kíni. Tó tún fẹ́ gbà bí owó. Èmi ọmọ ọlọ́mọ. Sórí iná ṣe gbà yẹn jẹ́ ká wá ṣe kánífà àdúgbò tí a. Wọn ò ní dúró. Wọ́n gbọ́ orí jòdìjọ́ kánífà. Wọ́n gbọ́ orí sẹ́ẹ́.
yóò dijọ́ kánífà èmi sọ fún èmi ẹṣẹ́nu àwọn ẹṣẹ́nu kì í ṣẹ́nu o. bàbá ti kú ìyàwó mi sì ti kú òǹlé ó fún 500 tí fi gbólóṣò. ṣé mi ló fẹ́ bá sùn ní àbò gbólóṣò. yóò fún mi 500. kò sí wèrè mo wà pẹ̀lú rẹ̀ mẹ́wọ̀ọ́ rí o jẹ́ lọ́mọ kan ládùúgbò wa mẹ́rin ọmọ yẹn o bá ti fún 200 kò sí wèrè indomie méjì ẹ̀yìn kan gan lè fún kò lọ fà rárá ọmọ yà mí gé kí n gé ọmọ yà mí gé kí n gé nígbà. mo ti lọ fà. mo lọ fà mo wà pẹ̀lú ẹ mọ̀ ya. ẹ̀yìn fún yẹ̀ lówó tẹ̀ yóò fi sórí ire. ó sàmógógó lónà máa kò lọ fà rárá. so yẹ ọwọ́ rí o yá ní kí n kọ́kọ́ wù ẹ́ ná. Basically now you're telling me that I should delete all my. ní kí n wù ẹ́ fi àìgbẹ́rẹ̀ bá gbé pò. Okay, yeah, sure. ẹ̀rí ó náà dẹ́ rìn lọ o ò ní sọ fún mi pé ó wàá níbi ìraga o ò lè sọ fún mi pé o mọ̀ ní ẹ̀gbọ́n àdúgbò ní àbó mọ̀ pa ní ètò wa lọ́tọ̀. I'm sorry. wàá kọ́ dára nù báyìí dára nù tí spinal cord rẹ bá ti kán ọ lọ́nu o ó ṣe graphics ẹ níṣẹ́ ni tó yẹ wàá kọ́ dára nù bí ẹni tí òun àfọwọ́ dára ẹnu bí ọmọ tí ò rówó rí tó bá fò kọ́ tẹ̀ ọkọ̀ forí sọ mí lẹ́nu náà àwọn ẹ̀gbọ́n àdúgbò irú múrí àsun tó nísìn òun máa ń jóyìn ní everybody ní style tiẹ̀ Múrí àsun tó ṣe. irú nǹkan tó wà á fi kí lórúkọ ẹ náà. Oluwadolarz coded. ó tún fi coded sí ògbó orúkọ yẹn ti pọ́ọ̀sì ìjúwèrè mi ní ìsàlà ó sì rìnyẹn ni mò ń jẹ́ Oluwadolarz tó tún fi dọ́là sí ẹ̀yìn orúkọ ẹ̀ change ẹ̀ tó wáyé náà kó o lè change ẹ̀ wọ́n ló mọ̀. Oluwa sniper. ìwọ ló mọ orúkọ tó máa ń jẹ́ ká kọ ẹwọ́ fún ẹ nírìn náà so tó bá ti dára nù báyìí àwa frank ojú ẹ gan wàá lójúbìdì gbólúkí kí wo wàá yín pọ̀ so tó bá ti dára nù báyìí ẹ máa wò mí o wàá lọ báyìí àwọn ọgbọ́n mọ̀ ẹ́ látòkè báyìí wàá kàn náwó sí i àánà ẹ tó yẹ tó ti di mọ́ ẹsẹ̀ báyìí tó yẹ ó yà ṣeré kí n wo. òwe lè ṣe eré bí géèmù olórí ibú mọ̀lẹ́rẹ̀ omi ṣe ń waste time mi. It's just what you just did now that I'm trying to do. ṣé nǹkan tí mo ṣe nìyẹn ni ó yẹ lọ fi irú nǹkan báyẹn gbowó lọ́wọ́ èèyàn láì kí wọ́n rìn dìbí tiẹ̀. You said. dára nù ni mo sọ fún ẹ máa ṣe kí ní fast fast fẹ́mi ni o. Alright, I'm sorry. lọ báyìí yanjú wàá frank pa àánà ẹ ó yà ṣe kó dẹ̀ frank tó bá ti débẹ̀ bóyá lè ṣe ní ibi géèmù báyìí ẹ bá mọ̀ ti ṣe eré àlẹ́ orí ẹ̀ burú orí ẹ̀ ti burú orí burú náà kọ sẹ́yìn orí ẹ̀ yìí ó lè rí invisible ni ẹ̀yìn ọ̀run ẹ̀ ló wà orí burú ẹ̀ kọ́ gbàràgbàrà capital letter gan-an lò torí bí orí ẹ̀ burú wọ́n yẹn rìn géèmù ṣé mo nǹkan tí mo ṣe ní tinú mo tún fẹ́ orí ọ̀nì náà kò yẹ kó máa lo style mi torí ẹ̀ mo ní nǹkan mi fúnra mi Appreciate that. tó wá kó fẹ́ lọ jẹ́ ká tẹ̀ wọ́n lọ inú ẹ̀ ń bí mi máa ń tẹ̀lé mi lẹ́yìn báyẹn. Yeah, dá mi lóhùn. I go dey go. Ẹ̀jẹ̀ ìwé inú ni mò ń dá lọ ní sáà ní ìkórè bọ̀ náà. Dollars ti ń para Ẹ̀gbọ́n àdúgbò dẹ̀ nígbà gbéná wojú anybody tó bá bẹ̀ a máa slice anybody ọ̀rọ̀ Anna. Fine boy, how are you? Ọba ń kí ẹ. Ta ló ń bèrè sọ̀rọ̀? Ọ̀dà làwọn ló ń bá wí ta ló ń pè fáwọn bọ̀ ta ló fáwọn bíbí. Èèyàn gidi tó wà lẹ́yìn ẹ̀ mò ń bá sọ̀rọ̀. Bóyá bọ́ síbí. Ọ̀yà lọ pé boss. Ọ̀yà ọba ń kí ẹ báyẹn. Dàda ń didi. Èmi rẹ̀ fọkàn bọ́lá tí mo tó sọ̀mọ̀ yìí nìyà. Bọ́ síbí. Lọ́kẹ́ boss. Máa wo mo fẹ́ ṣe miracle tó rírí ni o. So yẹ báyẹn. Gbogbo àwọn nǹkan tí mo ti kọ́ ẹ káwa experimentation rẹ báyìí. So get point mi báyẹn. Calm down. So calm down very well. Bàlọ́ bá àwọn yẹn nísìnyí mo fẹ́ sọ dẹ́nu àárín lẹ́ni o. I'm collect everything in his body. So just watch look. Máa wo so. Àná ìwọ́n tiẹ̀ mọ̀ wọ́n rí sọ pé àgbọ̀ abálọ̀ rẹ̀ máa wọ́n rí. Idiot my dear. Àná yà fà. Èwo ló sí? Kí ló ṣẹlẹ̀? Èmi ni kí ló tó Frank ojú. Èmi ni kí ló ṣẹlẹ̀. So mọ ẹni tó dún sí àjọ ẹ̀ sá. Èmi àlàó ṣe nìyẹn. Fáwọn bọ́ẹ̀sì ló wà jáàmù àti gbó sí ẹ lọ́rùn kí ló sì yẹ. Owó mi ò kí ń ṣe 500 o. Oníṣòro. Torí báyẹn ṣe you see torí báyẹn mú ẹ lọ torí gbé orí clear ló yẹ. Kí ló ń wò mí sí? Kí ni? I'm seeing zebra crossing on your cheek. Ní kí n níbo? Like want to like they mark you. Ó yá wèrè tó fẹ́ máa fọwọ́ gún bóṣẹ̀ lójú ló yá wèrè ni. Sorry boss.
18 million ton. Yes, now like. Ó le gan. Yes. Did he slap you? Slap kẹ̀ ẹ̀ mo ṣe sí bí etí gbá lọ́wọ́ ni. Oh, sorry. O chat mi mo ẹni ṣe lọ́wọ́. Yeah, okay. Go there now. A lọ ṣe nǹkan tẹ́mi náà ṣe wàá gbọ́ wá lọ́wọ́ ẹ̀. You collect money from my hand. Ṣé mo kọ́ ẹ nínú nìyẹn? Má ṣe bí wèrè tó bá dé bẹ̀ kọ́ mọ́. Jẹ́ kó máa fojú ọmọ àṣẹ wú ẹ́. Please give me money. Àwọn ilé tí ń para, ẹ̀jẹ̀ lójú àbáṣà, dọ́là tí ń para, ẹ̀gbọ́n àdúgbò dẹ̀ nígbà. Gbéná wojú anybody, tó bá bẹ́ẹ̀, a máa slice anybody. Ọ̀run yí ibi tán table, any money, mi wá cabbage lẹ́kọ̀ọ́, I keep here for money. Wọ́n máa lọ forí gbógiri. Kí ló wà lọ́wọ́ yìí? He gave me money. Ọ̀kàrẹ̀ kí ló ṣe? Kí ló tẹ̀ sọ fún gbà tó débẹ̀ náà? Kí n kọ́kọ́ gbọ́. I just said, boss, please give me money. Ó tán. Yes. Lóòótọ́. Yes, and he gave me 2,000 naira. Ó wá ti ṣe nǹkan tẹ́nìkan ò ṣe yìí yẹn ló fi ń fìlà rẹ̀. So ó yá wèrè ni. Máa wo nísìn kí ló sọ fún náà? Boss, please give me money. Boss, please give me money. Ó ń bọ̀. Mo fẹ́ lọ tún ṣe nǹkan mi tó yẹ pé wo máa wo bí máa yẹ lọ. Ìpadà wa bí jẹkùn kí náà sọ? Máa wọrí. Padà bọ̀ wá. Bí ẹkùn. Ẹ̀gbọ́n. Wálé sà. Please give me money. Give me money. Yeah. Orí mi gbóná bí iná gbéra. Sọ ti rí báyẹn? Gbóná. Ọ̀sẹ̀ olófìwẹ̀ láàárọ̀ yìí. Lux. Láàrin mi wọ́n. Lux ni wọ́n fi wẹ̀. Lux ni wọ́n wúlò àbí ìwọ́n ń wẹ́sẹ̀. Ó fi kankan fún bóòsì àbí? Dọ́là tó dẹ̀ wọ́n pé ọmọ tí mo nífẹ̀ẹ́ ni ọ́. Ó fi kankan fún bóòsì àbí dọ́là sí. Ní Sunday òkú jẹ́ ká lọ fún mi ìdánwò tó yẹ pé Lux ni wọ́n fi wẹ̀ lóòótọ́ ní so. Ó yẹ kó rọra ó já wèrè ni. Mo ní aká ìṣọ̀ àbí mi ò sọ fẹ́ lẹ́ẹ̀kan. Tí bá sẹ́ńgbò kú nìyẹn o. Ní Sunday ògún. Èmi ló parọ́ fún. Àwọn ilé tí ń para, ẹ̀jẹ̀ lójú àbáṣà, dọ́là tí ń Wá orí ẹ̀ burú ni tó bá ti ṣubú dáhùn nìyẹn o. Mo ti ẹ̀kọ́ láìkẹ́ ẹ̀ náà mo láìka accent ẹ̀ka ìyá akọni. Yeah, I told you, I'm being oppressed in school, so I want to go back to school and oppress everybody. Ta ni ó tiẹ̀ rí rí ẹ tí ó lóun ò rí wèrè? Ta ló fẹ́ express ẹ mọ́? Wọn kò sẹ́ni náà ó yá jòkójòkó káre tí ẹ bá mi rí. Ìwé ilé ní sinmi Victoria kílẹ̀ tó di blow. Kẹ́rù mẹ́rẹ̀ lẹ́rù ké wọ̀fà mẹ́rẹ̀ ní wọ̀fà ọmọ bí wàá máa ṣe ọ̀gá ẹ̀ ni mo jẹ́ o. So yẹ tó bá mọ̀ wàá rẹ̀ máa sí side card yẹ o. So mọ̀ báyẹn ìwò ní báyìí tutorial báyẹn mo gbóra rẹ̀ sí. Torí tó wàá mọ̀ mo gbó àṣẹgbọ́n àdúgbò ẹ̀mí yẹpẹ lóní. So yẹ báyẹn ìyá àgbà ó bá mi rí ìjẹ́dí sáná sí gan. Cool stuff. Díẹ̀ ni o tó wá jẹ pọ́ọ̀fù méjì gan tiẹ̀ bẹ́ẹ̀ ni èmi akọni mo wá ń jẹ mẹ́ta o tó wá jẹ ju mẹ́ta lọ ikú ni o wá wò wọ́n ní gbọ́tẹ̀ ẹ̀gbẹ̀ ó yá bẹ́ẹ̀ sí. Fóònù mi rí mò ń bọ̀. Hello Abdullahi baby mo wà pẹ̀lú ọmọ ìyá mi ò ní káàdì sọ̀kan tó fẹ́ sọ báyìí kí ló rí burúkú ní ìsinmi ò lè pẹ́ padà sọ̀kan tó fẹ́ sọ báyìí níbi sáìtì yẹn wọ́n ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ wọ́n rí mò ń bọ̀ wá ní sinmi aládùúgbò mo sì ní bọ́ọ̀sì kan lẹ́yìn ní tí ó tẹ̀lé mi sí wàhálà kí ló ṣe yìí kọ́ wọ́n bá mu náà ó ti ṣe àgbákò bá mu. pọ́pọ́ tún ló jẹ́ èmi gan tí mo jákọ ní ìkíń jẹ́ ju méjì lọ ó jẹ́ bí mo ti sáré sí mo ìfọ̀n ó jẹ́ kéde kúkú láàárọ̀ ètò ìrọ́pọ̀ mi tó wá nígbà tó ya òrì káre ní nǹkan rọ́ọ̀dẹ lórí wá kílé tó wọ́n jíìsìn tó ń jáde o. I'm not on G-string, I'm on my clothes. Wọ́n lápò ti jóná lọ sílé mọ̀ mọ́ sọ̀kan fún ẹ̀sọ́ wọ́n bọ́gà ẹ̀jì yẹn ni ṣé wọ́n ti dé ni àwọn àlejò ní Colorado ni tí wọ́n yẹ kò ló mú fún ẹni tí ẹ ti bọ́ sáà lọ́kọ mi wá torí gbà tó wá ya òrì káre rí nǹkan rí ọ̀rọ̀ ni ẹ lórí. Dọ́làsì èwo ló mú ọ kí ló dé tó ń forí ní. You are the one on the floor. You are the one. Àwọn ọmọ yìí ti já wèrè ni. Sọ wáyé ni mi. Kí ló mú why you walk with your head? I'm not walking with my head. Kí ló tó dorí kodò man? I did not dorí kodò man. Baba, what's wrong with you? Àwọn ọmọ yóò gbà ẹnu bá tọ̀ lọ tá ní sinẹ́ lọ tó ti ya sáré tìǹtìrún rẹ̀. Kí ló tó tìǹtìrún rẹ̀? Ẹ gbà mí. Sorry, ara nǹkan tá a fi ní ọ̀rá jẹjà nù o. Tí wọ́n yẹ kí mi ò mọ ara mi ní sí ìrora jẹ bí wọ́n pọ̀ fún nísìn.
Sorry, wọ́n mọ̀ pé èmi ni ìwà wọn sẹ̀sìn láì. Ó bọ̀ yẹn sẹ̀sìn. Wàlẹ́ ọmọ yìí ti di àwòrán. Ìbá tẹ̀ gbé snap pé kí n send ẹ̀ sáwọn kìnìún kan post ẹ̀ ká fi ọ́ sẹ̀sìn. Sorry wọ́n yẹn ń ṣe ni. Tó bá yẹ pé mi ò mọ ara mi nísìn, á ní ọ̀rá jẹjà ọmọ wa rẹ̀ kálẹ̀ mi ò mọ ara mi nísìn. Sorry pé mi ní mọ̀ sẹ̀sìn lè wọ́n yẹn rárẹ̀. Ọ̀yẹ̀ ti apá fámìlì ẹ̀. Dọ́làsì. Ọtún bọ̀ ẹ̀ mo sì fún ní dọ́làsì. Dọ́làsì. Wọ́n ṣe ń wo báyìí, wọ́n ṣe ń wo bí erin báyìí. Dákun ọ̀rọ̀ àmọ́ jẹ fertilizer, wọ́n ti ń wo ojú how many pounds ní ọ̀nà. Wọ́n sì erin. Dọ́làsì, sọ́fọ́lọ́kàlà ẹ̀kọ́ ọ̀rọ̀ àmọ́ sáré. Sọ́fún kó ọ̀rọ̀ àmọ́ sáré, sáwùsá ni. Bro, I'm the one carrying you, I'm carrying you. You're carrying me báwo? Sọ́jà wo ẹni? Ìgbé ọ̀dúnlẹ̀ o. Ìgbé ọ̀dúnlẹ̀ o. Máa dún ẹ lẹ́ o. Ìsọ́ ti inú. Ìní mo ti jọ́lẹ̀ o. Báwo máa ṣẹ̀sí? Máa ṣẹ̀sí lẹ́lẹ̀. Máa ṣẹ̀sí dọ́làsì. Máa ṣẹ̀sí. Fóònù mi rà. Yìí máa kámẹ́rà ẹ̀rí sí. Máa ṣẹ̀sí lẹ́lẹ̀. Dọ́làsì. 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 Àjẹjà fún mi láyé mi. Ọmọ mi ṣèyí 5 tí máa ti ń gbóná ẹ̀ báyìí máa ń gbé mi débẹ̀. Ṣèyí 5 gbé mi débẹ̀. Rasaki yàtọ̀ sí ilé kan. Má lọ fara. Bro, big boss. you smoking? It's no smoking. Kí ló mú ẹ tó rí pé smoking ẹ kọ síbí náà ilé gbóni ibi. Ṣé yẹ wáyé? Baba see. O tún ti yú àbí? No smoking. No mẹ́mẹ́ ló tán. No where you go. Mi ò rí ni, mo ti háì ni. Àbí mi ò háì níbo èmi akọni èèyàn. Kí ló ṣe náà? Kí ló wọ̀ yìí? Kí ni o gbọ́ rọ́bìsì báyìí? I'm tell you how many times I'm tell you pé mo máa gbọ́ àwọn kìnìún báyìí. You are too fine now. Kí ló gbọ́ rọ́bìsì yìí? Ṣé you no see what you are wear? See what I'm wear now? I come out the idiot my dear. O tún wẹ̀ lónìí o. Yeah. O tún wẹ̀. Má worry. So small time you go fade away. I don't want to die for Ghana. Okay, let me go and bath and now go and change my clothes. Man, I'm talking to you. I want to idiot. Hey, sexy. Don't call him. Kí ló wo so be ko rí mi mo eri ni. Kíni? Kí ló ṣe tó ṣe ha? Ta ló sọ be lọ́wọ́ ẹ? Don't call her. Okay, yẹn. It's her. Don't worry. I want to say hey, sexy. Don't call him. Don't call him. If form blow lójú o. You can lọ. Ṣé mo dúró bẹ́ẹ̀? No, yeah, dúró bẹ́ẹ̀. Say you want to come and kiss me. Shout. Faba na. My name is. Say my name. Your name is. Your name is Alaoseniyan. My name, your name is. Your name, my. I'm confused. Your name, Oluko yin my name. Your okay. My name. Your name is. My name is. Oh yeah. Bye. Yeah, my name is Alaoseniyan. Gbogbo àdúgbò ìpàwátà Ọlọ́run jogún ẹ̀ fún and I'm not proud. So yeah, man. Proud. Yeah, we don't ever deceive me. See, I'm telling you that you should correct me. Making life here. So yeah, man. Avec Bana be ni kajo ma fi su de para wa. I'm like you. And I want to marry you. So yeah. Alright. So come ba wi ni. Mo ti gbọ́. But I like him. I like his outfit. I like the way speed of him. This one say you are not say this one is a crazy person. Ele ti yawe. I'm take her to if that thing we we dem be any now psychiatric hospital. Actually, I like crazy people. Yeah. Oh, yeah. Well, baby. Vamos, cause ọwọ́ kó mi ni. Owó eri. Ọ̀ṣọ́ wá náà kí ló sì yẹ. Ó yá àwọn ti padà. Fine boy tó ti dey designer. Cute guy. Ìlànà pọ̀ wọ́n nífẹ̀ẹ́ lómi ṣe mí. Ó tún rè. Calm down. Ó ti fọ́ bàbá rí. I say. Kí ló yẹ kó o ṣe kò yẹ kó a sá mi kìsì. Ọmọ ló dùn tó yìí. Kiss me babes. Jealousy, jealousy. Oh yeah. I think I still prefer him. Him? You choose her now. Ni better wale kan now. Him. Okay. Him. Kí ló ṣe then say him. Kí ló fẹ́ mu? You. I like you choose him before like him. You choose him. Say I'm telling you that I'm not go to school. Kí ló tell me you man me feel like kí ni o gori burúkú by now. Say I'm telling you I'm not go to school. You choose him now. Yeah, I know, but like everything he wears looks good on him. Oya mo long by e je kuri before. No. Dollars. On tẹ̀lé abu lọ. Ma wori tẹ̀lé. Dollars. Ya ga báyìí. Ó fẹ́ ní ankali, ó fẹ́ lọ́pọlọ. Kí ó dé wọ́n lọ.
Man, o fẹ́ kẹ́ jẹ sí o àbí? wọ́n náà wọ́n ti sẹ́ndì owó ẹ̀jẹ̀. sẹ́ndì owó kì í sí jẹ́ wá so kò gbé tíjà. ó ti sá fún ara yóò fẹ́ ṣòfò ní tẹ́ fẹ́ bàtẹ́ ni. wá ìlú mú ọwọ́ tá máa kì í sọ fẹ́ máa bẹ́gẹ̀ ọ̀gá rẹ lọ ni mo lè kún ọ tẹ́ fẹ́ ta ni. ṣé bí àwa ló lọ mọ ṣiṣẹ́ lọ. aláyé wa o fẹ́ tẹ̀lé ṣẹṣẹ o fẹ́ tẹ̀jẹ̀ bẹ́ẹ̀ jọ là ní kí ló ṣẹlẹ̀ mo lè kún ọ. ọ̀gbẹ́ni 2 minutes owó tó sẹ́ndì ò tí wọlé. nẹ́tíwọ́ọ̀kì ni. ẹ fẹ́ ṣẹ̀ṣẹ̀ ọgbà. àdé òtí alaye ló ti wọlé. ẹ̀yin lẹ tẹ́tà ti pa àbí o ní sórí ibú o sórí ẹ̀mí ẹ̀ṣẹ̀ ń ṣe nọ́mà ẹ máa ṣiṣẹ́ lọ o sórí e so ẹ máa gáìdì alaye jẹ́bẹ́ pàtẹ́ ni tó fẹ́ dúró ni. ẹ sórí ẹ máa ṣiṣẹ́ yín lọ. ṣiṣẹ́ títẹ̀ sẹ́lẹ̀ kí wọ́n ṣẹ́ká kó bí báyìí. ṣẹ́ká kó bí báyìí ara ti kẹ́mi o. ara kẹ́mi o. ara kẹ́mi o. Ó yá gbé lọ. Ẹ̀rọ burúkú rẹ̀ ń sẹ́bi náà. Wọ́n á rí bására working year. Kéde dẹ́ sanwó fún tàlàwọn ilé. Mi ò fẹ́ tàjẹ̀ èèyàn sílẹ̀ lónìí. Sórí àwọn corporate ẹ̀ máa ṣe nọ́mbà. Ẹ̀ máa ṣe bí olórí burúkú. Tẹ́ bí olórí burúkú tẹ́lẹ̀ níwèé lórí. Ẹ má sọ̀rọ̀ jù náà. Àwọn tó tẹ̀ wá bí irú yín náà sẹ́ kó mi báyìí nísìnyí ni àwọn ará yín wọ́n sẹ̀ lọ ní ẹ̀sùn. Owó tààlà àwọn àgbà kí ló wá kà pẹ̀lú yẹn. Àwọn àbúrò yín ti wá bí sí wọn ti gbowó lọ. Are you crazy? Mo sọ fẹ́ wá àbúrò mi ni o dẹ̀ fún lóhùn ló. Are you ṣé kò wọ́n ti punish people ni ṣé are you people mad? Àwọn tẹ́ jọjọra nígbà wọ́n ti gbowó lọ́wọ́ wọ́n ti kó ọdún. Àwọn nìyẹn. Ẹ súnmọ́ wọn wọ́n ti gbọ́ báyìí. Wọ́n ṣe ìkẹ́tọ̀ ṣẹlẹ̀. Ẹ wá mi. Ọ̀bọ yẹn ó ní kẹ̀ báyìí. Mi ìgbà máa ṣe ìkẹ́tọ̀ ṣe. Máa ṣe ìkẹ́tọ̀. Ọ̀bọ yẹn farabalẹ̀. Ọ̀bọ tó wá gbowó yẹn ó dúdú báyìí. Ó dúdú ó ní gẹ́. ó dúdú. Ó kúrú ga. Olórí Olórí bu ẹ freedom ni. dẹ́dẹ́dẹ́ you people have tọ́kùlá. ẹ bọ́ sùn. Bẹ̀rẹ̀ sẹ́yìn ọjọ́ ọdún ibi ayé ìdìbò báyìí kí ni ìdílé bẹ́ẹ̀ tó dúdú ṣé mo ṣe nìyẹn. Àná ayé owó tààrà wá gbà ó ẹ ti sanwó ọmọgàn nìyẹn o. aláwọ̀ ọmọgàn wà gbẹgbẹ alẹ́ sọ́tọ̀ ìgbà tẹ̀ wọ́ ẹ̀ látàrọ̀ kí ló hápùn náà ẹ ti ká ṣiṣẹ́ ìpísì náà kí ló hápùn ṣé ìwọ múlẹ̀ tẹ́sán tẹ̀ ń lò lójú sí. ẹ̀dẹ̀ sara ń jọlẹ̀ kọ̀ọ̀kan ẹ̀dẹ̀ ń wá ẹ̀wọ̀ ẹ ti ká ṣiṣẹ́ ìpísì náà ṣé ìwọ múlẹ̀ tẹ́sán tẹ̀ ń lò sí ti. sọ́tọ̀ ìgbà kẹ̀kí múra ń sara ń jọ ẹṣẹ́ bí wò ṣé wàá ṣe ọmọ tó kíní ni àbọ̀ ọmọ tó kẹ́jì tó torí kíkọ́ ọwọ́ àlàdójú ọ̀gbìn tó sún tágà tó kù kí n jẹ́ òsùn akọ́lẹ̀ ọ̀gbẹ́ni ọwọ́ lọ sún tákọ́lẹ̀ bíbá o àdẹ̀ ní access láti kọ́lẹ̀ bù ẹ tó má dẹ́ni àkọ́lẹ̀ bò sí ṣé ti já wèrè. So ti gbó tán. sẹ́mi mo gbọ́. Àbẹ̀ yẹn máa ń pa yín nípa ìyá nìyẹn o. Olórí burúkú lẹ́ni o wojú ni. ọ̀fẹ́ sẹ́kù. Bọ́lá sì fi mí lẹ̀. ọ̀gá ní sùúrù. àbáyé àwọn ọ̀fẹ́ bàtì ẹ̀ Bọ́lá sì. àbáyé fẹ́ bàjẹ́ ni. Ìyẹn nígbà mọ́. ẹni sórí rẹ̀ di ayé ẹ̀ ní ayé. ó ṣòfò ni. Bọ́lá sì fẹ́ sọ̀kùn. ọlọ́fẹ́ bàjẹ́. ọ̀gẹ́ Anybody top up fair, I'ma slice anybody. Or room be talkable, any money. Cabbage they go, I keep it for money. Won't come steady. Life is sad, lose me I'll just beat you now. You just be foolish bastard. Let's go. Let's go. I beat them. Kí ló ṣe wọ́n? Sọ ni wọ́n lápá. I just do one two. Let's go for this. Ta ló nà wọ́n? Let's go. Irọ́ ni ọmọ mi náà ní fáwọn ọbẹ̀ yà wòlé tí wàá máa tọ̀gá ẹ̀ ni. Sọ pé bóòsì. Orí ẹ̀ ló yà bá lọ. Ọ̀rọ̀ náà ni ẹ̀. God punish you, idiot. Freedom! àlàyé mẹ́wọ̀n ẹni bá ń gbé kọ́lọ́ọ̀sì ló fẹ́ ṣòfò ní. Freedom! Àlàó sẹ́ni àmúdé kò sọ́mọ náà tí ó jọ sẹ́. Ikú wa kẹ́ ẹ mọ́lẹ́ ni o. ọ̀gbẹ́ni yóò sì rí ní àbọ̀ owó nínú Wá kí ló sí yẹ? O gbọ́ kí ló tó lọ gbowó lọ́wọ́ àtọ́ sí sáìtì mẹ́. àlàyé dídákẹ́ ọ̀fẹ́ sórí ibúláyé rẹ ni wá kí ló ṣẹlẹ̀. Ó yá kò sí wàhálà ń jà yẹn. God will punish you in Jesus' name. God punish your papa mo mọ̀ ti lẹ́sìn o. Bẹ́ẹ̀ni sọ yàrá bá ẹ. èmi lẹ́gbẹ̀ẹ́ mọ́. Yọ̀rá ni mọ́mí daddy is mad. èmi ò ṣe bò sí ẹ tó wá fẹ́ bò bá mi jà. Àlàyé kì í gbọ́dọ̀ Ọmọ bẹ̀rẹ̀ ìyá mi. òun tó ń bá sọ̀rọ̀ ni. ó mú lèmi wá. Gbogbo taxi station náà wá ti sẹ̀wọ̀n rí o kí ti ló dé sí mi ò kì yẹ. í ṣẹ̀wọ̀n rí o bẹ́ Ó yá jẹ́ kí n gbọ́ gbà. ó yá ẹjẹ́ ń gbọ́ gòs. Jẹ́ kí n gbọ́ wá gbà. kí ló ṣe ẹjẹ́ ń gbọ́ gòs sẹ́. ṣé bá ṣe bí fàndà.
òní sórí rẹ̀ fẹ́ dín kanú fámìlì yín àlàyé ìwọ tí ẹ Ọlọ́run lè lẹ fẹ́ níbi òní sórí rẹ̀. wọ́n sọ̀fù ní. I'm not there. I can explain. See, I'm just learning work. I've not even started. Mo dáràn. Kí ló ń sọ yìí? Nínú súwìtì. Wá! Ayẹyẹ fẹ́ bàjẹ́ ni. Ọ̀gá mi, eléyìí tó yọ̀ dáadáa mi ní ìsinsìnyí vibe yìí. Ó máa fẹ́ bò pẹ́yìn lónìí. Mo ń kọ́ ayé. Anakumu láì. Standard. Ó ní sórí rẹ̀. O fẹ́ sọ̀kò ní. Sọ́kò dànù. Wá. Ẹjọ́ máa mọ̀. Ẹ̀yọ́ mọ̀ yá mi ẹ̀ mọ̀ ṣá ẹ̀ mọ̀ fọ́. Àwọn fọ́ọ̀kì yàrá ẹ̀ mọ̀ ìjàbọ̀ sára bá kíkanjú. Ẹgbẹ́ àdúgbò dẹ̀ nígbà. Ẹ̀ mọ̀ ṣá. Kí ló ṣẹlẹ̀? Ọ̀gbẹ́ni bó bá lókìkẹ́ ò láyẹ ta. Kí ló pa mẹ́mọ̀ wáìnì mi ni? Ló wà wọ́rì. Left hand side, move you are bloody. Always ready for you are deadly. Only have a problem, everybody. Múlẹ̀ bọ́lẹ̀ ní junction jẹ́ kó máa kú bọ̀ kí sọ́ọ̀dì máa tẹ̀lé bọ̀. Yàlẹ́ tó sì ní bọ̀ kó pe Francis kí cousin máa tẹ̀lé bọ̀. Mr. Man, please give me my phone. Aláyé kí ló ṣẹlẹ̀? Bandana lórí mi bíi ti Tupac. Kí ló ń pa fọ́ọ̀mù náà? Ṣé èmi kọ́ mọ́ ọkọ̀ ọ̀dà ni? Dúró kó jẹ́ kéèyàn gidi jẹun náà. Èmi ẹsẹ̀ yàn gidi. Ìwọ náà ò ní sọ pé bóòsì ẹgbẹ́ oúnjẹ kan jẹ́ o. Dọ́làsì wà láyé ìtọ́sí ẹ mọ́. Báwo rí? Sáàsì oṣù tó ṣe kíá. Oṣù tó ṣe. Please, who is Mr. Olamide? Kò sẹ́ni tó ń jọ́ Lámìdé ibi. Àlàó sẹ́ni ẹ̀ lèmi jẹ́, ó sì ń jẹ́ dọ́làsì. Mr. Olamide actually, Olamide will come. Dọ́làsì làá mọ̀ sí. Mr. Olamide after. Mr. Olamide, please, you are under arrest. Kí ló ṣẹlẹ̀? Officer! Yes, sir. Ẹ wá náà. It's better you keep quiet because anything you say or do will be used against you in the court of law. Tani Mr. Olamide. Mr. Olamide. Ẹ dìde kó sẹ́wọ̀n ẹ̀ Ẹ fábàlẹ̀ náà, ẹ lè máa mú wọn kó lẹ́gẹ̀ẹ́ mi báyẹn náà. òun bí ẹ lélẹ̀. Ẹ lè wá máa wò tó bá ti dé Ẹ station. fábàlẹ̀ bí Yorùbá làjọ ń sọ lẹ́nu báyìí. Nná apọ́ náà gi ọmọ Ìgbò ní mi só ti yọ. Ṣé wọ́n ní police ìjọ fẹ́ sóò ni wọ́n sọ? So pé yẹn lè lọ ẹ̀wọ̀n tó bá yìnbọn láì ní láìsẹ̀sì. So mọ̀ bọ́ tó yìn yẹn Kò sè. ní bá a lọ àwọn àjọ lọ́dún Ẹjọ́ fábàlẹ̀ ẹjọ́ náà. ẹ mú èlé wa kẹ́ mọ mélèé lọ. Àlẹ́ mélèé lọ. Olórí kò fẹ́ sórí. Ayé mi, má wọrí àbọ̀ àbọ̀. Ẹ dúró náà, kí ló ń sa àwọn bíbí náà ẹ fábàlẹ̀ náà? Àjọ ń lọ ni. Olúwa mi, ojú mi méjèèjì kòrókòrò bẹ́ẹ̀ ló ṣe tí arákùnrin yìí tí ó yọ ọ̀bẹ lápò tí ó sì gún olóògbé bí ọ̀nà mẹ́wàá kó tó di pé ó gbẹ̀mí mi. Ó tún wá yọ fóònù rẹ̀ ó tún sá lọ. My lord, you heard what this witness said. This man brutally stabbed my client multiple times and still stole his life. Objection, my lord. Objection sustained. Kí ló dé? Ṣé x ẹni? Kí ló rà ń gbá yín? Olúwa mi, lóòótọ́ ni pé oníbàárà mi jẹ ẹ̀bi ẹ̀sùn apànìyàn tí ẹ fi kàn án. Ṣùgbọ́n ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ Olúwa mi. Lọ́nà wo? Ẹ ṣé Olúwa mi. Ní ọjọ́ tá à ń wí yìí, ìwádìí fi hàn wípé oníbàárà mi ń gé ẹ̀fọ́ lọ́wọ́ ni. Oyè yín sà, ó ń gé ẹ̀fọ́ lọ́wọ́ ni kó tó di pé olóògbé wá tó wá fi kù gba ọ̀bẹ lẹ́ẹ̀mẹwàá. It's not common anywhere. Objection, my lord. Objection of Oru. Mr. Lawyer, kí ló dé? Are you the judge? Kí ló dé tó ń ṣe? Wo ń tiẹ̀ objection tó bá rúdù ń tòótọ́. But wait o, o fẹ́ gbaṣẹ́ adájọ́ mọ́ mi lọ́wọ́ ni. Ẹ méjèèjì sit down, both of you sit down. If there is a real law, if you want to do your job as your job, ó yẹ kó rán wọn lẹ́wọ̀n ni. Gbogbo àwọn ẹbí olóògbé, ọmọ ọlọmọ ń jẹ́ ẹ̀fọ́ lọ́wọ́ ẹ lọ fi kù gbọ̀bẹ. It's not done anywhere. Court.
lẹ́yìn atótónu ẹ̀yin agbẹjọ́rò méjèèjì àti ẹ̀rí tó dájú tó wà nílé ẹjọ́ yìí ó fojú hàn gbangba pé ìwọ Ọlámídé ó jẹ̀bi ẹ̀sùn tá a fi kàn án, ẹ̀sùn apànìyàn. Fún ìdí èyí ìdájọ́ mi rèé. Ilé ẹjọ́ fi ìwọ ọ̀gbẹ́ni Àlàó Ṣènìyàn sí ẹ̀wọ̀n ọdún 15 pẹ̀lú sí àṣẹ kárakára. Typographical. Ìwọ Ọlámídé, ilé ẹjọ́ fi ìwọ sílẹ̀ kó sì mọ́ lọlé láyọ̀ àtàlàáfíà. Mo dáná. Kí ló ṣẹlẹ̀? Wọ́n sọ fún mi olúwa mi o, èmi ní ìgbọ́. Pé kí ni? Wọ́n ní mo jẹ́ village rice mọ́ nítorí àwọn village people yìí gbọ́. Mo dáná. Kí ló ṣẹlẹ̀? Ẹjọ́ sẹ́ni ìsìn kankan mo sì wá ni. Ó sì wá sílé ẹjọ́ ẹ̀. Wọ́n sọ pé mi ò mẹ́jọ́ dá. Sórí pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí, mo tún fi ẹ̀wọ̀n ọdún 4 sí. It's finished nígbà náà. Nonsense. Olúwa mi. Òun ló pa. Ta ni ìwọ? Ẹlẹ́rìí. Ìwọ lẹlẹ́rìí. Tójú ẹ̀ rí ìrìkúrì. Tó dẹ̀ rí tó fi ṣe nǹkan kankan sí tó fi ṣẹlẹ̀. Àbí apààyàn ni ìwọ náà. Wo ilé ẹjọ́ ìfi ìwọ náà sí ẹ̀wọ̀n ọdún 5 pẹ̀lú iṣẹ́ àṣekára. Olúwa mi. Ta ni ìwọ? Agbẹjọ́rò fún olóògbé. Ìwọ lágbẹjọ́rò òkú. Bẹ́ẹ̀ni. Tó túbọ̀ tó rí àlàyé ńlẹ̀ ó wá ń gbẹjọ́rò fòkú fún tó ṣe ìkọ́kọ́ bọ́ sọ̀rọ̀ ẹ̀ náà. Ayọ̀ ìwọ sájáyọ̀ ó ṣe lọ́yà àbọ̀jáde. Nonsense. I told you we will win this case. I'm a boy lawyer. Sir, I am the one that stabbed. I'm the one that stabbed the person. Sir, I'm guilty. Sir, I'm the person that killed the person. I know. I know you are the murderer. Maybe going home. Why are you still here? Why are you here? Say, don't make me angry. If I go, I will tell them to go and give you mansion now. So you don't be staying here. Sir, you don't have a house. This is injustice, sir. This is wrong. I know you want to be telling me. Driver either etiquette driver ma gbé ẹ lọlé. Nonsense. You don't have bike money. Where's this driver? Gbé gbogbo ẹ̀ kó máa lọlé now. Why you still waiting? Bro, I tried my best, but I'm going to jail. Irọ́ mi ò sẹ́wọ́n rí mo gbé ẹgbàá mi. Balance. Adugbo dẹ̀ nígbà gbéná wojú anybody tó bá bí.